Epísítélì kejì Pọ́ọ̀lù àpọ́sítélì sí àwọn ará Kọ́ríńtì, orí kìíní. Ìkíni. Pọ́ọ̀lù àpọ́sítélì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run, àti Tímótì arákùnrin wa, sí ìjọ Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì, pẹ̀lú gbogbo àwọn èèyàn mímọ́ tí ó wà ní gbogbo Ákáyà. Oore ọ̀fẹ́ sí yín, àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa, àti Jésù Kristi Olúwa, ọpẹ́ lẹ́yìn ìjìyà. Olùbùkúnlé Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, bàbá ìyọ́nú àti Ọlọ́run ìtùnú gbogbo, ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa, nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkára wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Nítorí pé bí ìjà Kristi ti di púpọ̀ nínú wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di púpọ̀ pẹ̀lú nípa Kristi. Ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú ni, ó já sí bí ìtùnú àti ìgbàlà yín tí ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyà kan náà tí àwa pẹ̀lú ń jẹ, tàbí bí a bá ń tù wá nínú, ó já sí fún ìtùnú àti ìgbàlà yín, àti ìrètí wa nípa ti yín dúró ṣinṣin. Àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyà, bẹ́ẹ̀ lẹ̀yin jẹ́ nínú ìtùnú náà pẹ̀lú. Ará, àwa kò sáà kí ẹ̀yin kí ó wà lé àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Éṣíà, ní ti pé a pọ́n wa lójú gidigidi rékọjá agbára wa, tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́. Ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa, kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa, bí kò ṣe Ọlọ́run tí ó ń jí òkú dìde, ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀, tí ó sì gbà wá, ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. Ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa, pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa. Ìdí tí Pọ́ọ̀lù ṣe yí ètò ìrìnàjò rẹ̀ padà. Nítorí èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa, pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, kì í ṣe nípa ọgbọ́n ara, bí kò ṣe nípa oore ọ̀fẹ́ Ọlọ́run lé àwa ń hùwà lé ayé, àti sí yín lé ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé àwa kò kọ̀wé òmíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ, tàbí ẹ̀yin ti gbà pẹ̀lú. Mo sì gbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó gbà á títí dé òpin, gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú lé apá kan pé àwa ní ìṣògo yín, gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa lé ọjọ́ Jésù Olúwa. Àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ní ìṣáájú, kí ẹ̀yin kí ó lè ní ayọ̀ nígbà kejì, àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedóníà, àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedóníà, àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Jùdíà. Nítorí náà, nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀, èmi á ṣe iyèméjì bí, tàbí òun wọ́n ni tí mo pinnu. Mo wá pinnu wọn gẹ́gẹ́ bí ti ara mi bí, pé kí ó jẹ́ bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ mi. Ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́, ọ̀rọ̀ a fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. Nítorí pé Jésù Kristi ọmọ Ọlọ́run, ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa, àní nípasẹ̀ mi àti Sífánù àti Tímótíù, kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. Nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni, àti nínú rẹ̀ pẹ̀lú ni àmín sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ ìsinyìí, ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú yín nínú Kristi, tí ó sì fi àmì òróró yàn wá, ni Ọlọ́run, ẹni tí ó fi èdìdì dì wá pẹ̀lú, tí ó sì ti fi àkóso èso ẹ̀mí sí wa lé ọkàn. Mo sì pe Ọlọ́run ṣe ẹlẹ́rìí lé ọkàn mi pé nítorí láti dá yín sí lèmi kò sì ṣe wá sí Kọ́ríńtì, kì í ṣe nítorí tí àwa ń tẹ gàba lórí gbogbo yín, ṣùgbọ́n àwa jẹ́ olùrànlọ́wọ́ ayọ̀ yín, nítorí ẹ̀yin dúró nípa ìgbàgbọ́. Kọ́ríńtì kejì, orí ìkejì. Ṣùgbọ́n mo ti pinnu èyí nínú èmi tìkára mi pé èmi kì yóò tó fi ìbìnújẹ́ tọ̀ yín wá, nítorí bí èmi bá mú inú yín bàjẹ́, ǹjẹ́ ta lẹni tí ó sì mú inú mi dùn, bí kò ṣe ẹni tí mo ti bà nínú jẹ́. Èmi ti kọ̀wé nítorí èyí kan náà sí yín pé nígbà tí mo bá sì dé, kí èmi kí ó má ṣe ní ìbìnújẹ́ lọ́dọ̀ wọn, nítorí àwọn tí èmi ìbá máa yọ̀, nítorí mo ní ìgbẹ́kẹ̀lé nínú gbogbo yín,
nítorí ayọ̀ mi lé ayọ̀ fún gbogbo yín, nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti àròdùn ọkàn mi ni mo ti fi ọ̀pọ̀lọpọ̀ omijé kọ̀wé sí yín, kì í ṣe nítorí ká lè bà yín nínú jẹ́, ṣùgbọ́n kí ẹ̀yin kó lè mọ ìfẹ́ tí mo ní sí yín lọ́pọ̀lọpọ̀ rékọjá, ẹ dáríjì ẹni tó ṣe àìdára. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá wà tí mú ìbìnújẹ́ wá, òun kò bà mí nínú jẹ́, bí kò ṣe níwọ̀n díẹ̀, kí èmi kó má ṣe di ẹrù lẹ́rù gbogbo yín. Ìyà tí ọ̀pọ̀lọpọ̀ ti fi jẹ irú èèyàn bẹ́ẹ̀, ó tó fún un. Kàkà bẹ́ẹ̀, ẹ̀yin ìbá kúkú dáríjì, kẹ́sì tù ú nínú lọ́nàkọnà, kí ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ má bàa rúbọ èèyàn bẹ́ẹ̀ mọ́lẹ̀. Nítorí náà mo bẹ̀ yín, ẹ fi ìfẹ́ yín hàn dájú sí Olúwa rẹ̀. Nítorí èyí náà pẹ̀lú ni mo fi kọ̀wé, kí èmi kó lè mọ ẹ̀rí yín, bí ẹ̀yin bá ṣe elétí ọmọ lé ohun gbogbo. Ṣùgbọ́n ẹni tí ẹ̀yin bá ń fi ohunkóhun jì fún, èmi fi jì í pẹ̀lú. Nítorí ohun tí èmi pẹ̀lú bá ti fi jì, bí mo bá ti fi ohunkóhun jì nítorí ti yín, ni mo ti fi jì níwájú Kristi, kí Sátánì má bàa rẹ́ wa jẹ, nítorí àwa kò ṣe aláìmọ̀ àrékérekè rẹ̀. Ọkàn Pọ́ọ̀lù balẹ̀ lẹ́yìn àníyàn. Ṣùgbọ́n nígbà tí mo bá dé Troa láti wàásù ìrere Kristi, tí ilẹ̀kùn sì ṣí sílẹ̀ fún mi láti ọ̀dọ̀ Olúwa wá, èmi kò ní àlàáfíà ilé ọkàn mi, nítorí tí èmi kò rí Títù arákùnrin mi. Ṣùgbọ́n nígbà mo ti dágbére fún wọn, mo rékọjá lọ sí Makedonia. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi òórùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nítorí òórùn dídùn Kristi lè àwa jẹ́ fún Ọlọ́run, nínú àwọn tí a ń gbàlà àti nínú àwọn tí ó ń ṣègbé. Fún àwọn kan, àwa jẹ́ òórùn ikú sí ikú, àti fún àwọn mìíràn, òórùn ìyè. Ta ló ha sì tó fún nǹkan wọ̀nyí? Nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń bá ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, ṣùgbọ́n bí nípa òtítọ́ inú, ṣùgbọ́n bí láti ọ̀dọ̀ Ọlọ́run wá, níwájú Ọlọ́run lè àwa ń sọ̀rọ̀ nínú Kristi. Kọ́ríńtì kejì, orí 3, òjíṣẹ́ májẹ̀mú titun. Àwa tún bẹ̀rẹ̀ láti máa yan ara wa bí? Tàbí àwa ha ń fẹ́ ìwé ìyìn sọ́dọ̀ yín? Tàbí láti ọ̀dọ̀ yín bí àwọn ẹlòmíràn? Ẹ̀yin ni ìwé náà tí a ti kọ sí wa lé ọkàn, tí gbogbo yẹn ti mọ̀, tí wọ́n sì ti kà. Bí a ti fi hàn yín pé ìwé Kristi ni yín, tí à ń ṣe ìránṣẹ́ fún, kì í ṣe èyí tí a fi tàdáwà kọ, bí kò ṣe ẹ̀mí Ọlọ́run alààyè, kì í ṣe nínú tábìlì òkúta, bí kò ṣe nínú tábìlì ọkàn ẹran. Irú ìgbẹ́kẹ̀lé yìí lè àwa sì ní nípa Kristi sọ́dọ̀ Ọlọ́run, kì í ṣe pé àwa tó fún ara wa láti ṣírò ohunkóhun, bẹ́ẹ̀ ni pé láti ọ̀dọ̀ àwa tìkára wa, ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni tító wà, ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú titun, kì í ṣe ìwé, bí kò ṣe ti ẹ̀mí. Nítorí ìwé a máa ń pani, ṣùgbọ́n ẹ̀mí a máa sọni di ààyè. Ṣùgbọ́n bí iṣẹ́ ìránṣẹ́ ti kú, tí a ti kọ, tí a ti gbẹ́ sí ara òkúta bá jẹ́ ológo, tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì kò lè tẹjúmọ́ àti wo ojú Mósè, nítorí ògo ojú rẹ̀, ògo ń kọjá lọ. Yóò ha ti rí ní ti iṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀mí, kì yóò kúkú jẹ́ ògo jù. Nítorí bí iṣẹ́ ìránṣẹ́ ìdálẹ́bi bá jẹ́ ológo, mélòó mélòó ni iṣẹ́ ìránṣẹ́ òdodo yóò rékọjá lé ògo. Nítorí èyí tí a tilẹ̀ ṣe lógo kò lé ògo mọ́, nítorí èyí nípasẹ̀ ògo tí ó tayọ. Nítorí pé bí èyí tí ń kọjá lọ bá lé ògo, mélòó mélòó lè èyí tí ó dúró ní ògo. Ǹjẹ́ nítorí náà, bí a ti ní irú ìrètí bí èyí, àwa ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀, kì í ṣe bí Mósè, ẹni tí ó fi ìbòjú bo ojú rẹ̀, kí àwọn ọmọ Ísírẹ́lì má baà lè tẹjú mọ́ wo òpin èyí tí ń kọjá lọ. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí tí ó fi dé òní olónìí ní kíká májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè, ìbòjú tí a mú kúrò nínú Kristi. Ṣùgbọ́n títí di òní olónìí, nígbàkúgbà tí a bá ń ka Mósè, ìbòjú náà ń bẹ lé ọkàn wọn. Ṣùgbọ́n nígbà tí òun bá sì yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. Ǹjẹ́ Olúwa lé ẹ̀mí náà? Níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ lé òmìnira gbé wà. Ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú, bẹ́ẹ̀ ni pé nínú àwòjíji a sì ń pa wá dà sí àwòrán kan náà láti ògo dé ògo, àní bí láti ọ̀dọ̀ Olúwa tí ń ṣe ẹ̀mí.
Kọ́ríńtì kejì orí 4. Ìṣúra ti ẹ̀mí nínú ìkòkò amọ̀. Nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí, gẹ́gẹ́ bí a ti rí àánú gbà, àárẹ̀ kò mú wa, ṣùgbọ́n àwa ti kọ gbogbo ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀. Àwa kò rìn lé ẹ̀tàn, bẹ́ẹ̀ làwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn, àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù èèyàn lọ́wọ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n bí ìyìnrere wa bá sì farasin, ó farasin fún àwọn tí ó nù. Nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn wọn tí kò gbàgbọ́ di afọ́jú, kí ìmọ́lẹ̀ ìyìnrere Kristi tí ó lógo, ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run, kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Nítorí àwa kò wàásù àwa tìkára wa, bí kò ṣe Kristi Jésù Olúwa. Àwa tìkára wa sì jẹ́ ẹrú yín nítorí Jésù. Nítorí Ọlọ́run, ẹni tí ó wípé kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ láti inú òkùnkùn jáde, òun lé ó ti ìmọ́lẹ̀ lé ọkàn wa, láti fún wa ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run lé ojú Jésù Kristi. Ṣùgbọ́n àwa ní ìṣúra yìí nínú èlò amọ̀, kí ọlá ńlá agbára náà kí ó lè ṣe ti Ọlọ́run, kí ó má ti ọ̀dọ̀ wa wá. À ń pọ́n wa lójú níhà gbogbo, ṣùgbọ́n ara kò ní wá. À ń dààmú wa, ṣùgbọ́n a kò sọ ìrètí nù. À ń ṣe inúnibíni sí wa, ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀. À ń rẹ̀ wá sílẹ̀, ṣùgbọ́n a kò sì pa wá run. Nígbà gbogbo, àwọn eruku Jésù Olúwa kiri lé ara wa, kí a lè fi ìyè Jésù hàn pẹ̀lú lé ara wa. Nítorí pé nígbà gbogbo lé à ń fi àwa tí a wà láàyè fún ikú nítorí Jésù, kí a lè fi ìyè Jésù hàn nínú ara kíkú wa pẹ̀lú. Bẹ́ẹ̀ ni, ikú ń ṣe nínú wa, ṣùgbọ́n ìyè nínú yín. Àwa lé ẹ̀mí ìgbàgbọ́ kan náà, gẹ́gẹ́ bí a ti kọ pé, èmi gbàgbọ́, nítorí náà lèmi ṣe sọ. Àwa pẹ̀lú gbàgbọ́, nítorí náà lè àwa sì ṣe ń sọ. Àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde, yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù, yóò sì mú wa wà níwájú rẹ̀ pẹ̀lú yín. Nítorí pé ti yín lé ohun gbogbo, kí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ nípa àwọn pípọ̀ lè mú kí ọpẹ́ di púpọ̀ fún ògo Ọlọ́run. Ìgbé ayé nípa ìgbàgbọ́. Nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa, ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá ń parun, síbẹ̀ ọkùnrin tí inú wa ń di tuntun lé ojoojúmọ́. Nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀, tí í ṣe fún ìṣẹ́jú kan, ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rékọjá fún wa. Níwọ̀n bí a kò tí ì wo ohun tí à ń rí, bí kò ṣe ohun tí a kò rí. Nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinyìí, ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé. Kọ́ríńtì kejì orí 5. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa tí ayé bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí nítòótọ́, àwa ń kérora nínú èyí, àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá. Bí ó bá ṣe pé a ti wọ̀ wá lé aṣọ, a kì yóò bá wa ní ìhòhò. Nítorí àwa tí ń bẹ nínú àgọ́ yìí ń kérora nítòótọ́, ẹ̀rù ń pa wá. Kì í ṣe nítorí tí àwa ń fẹ́ jẹ́ aláìwọṣọ, ṣùgbọ́n kí a lè wọ̀ wá lé aṣọ, kí ìyè kí ó lè gbé ara kíkú mì. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run, ẹni tí ó sì fi àkóso ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà, àwa ní ìgboyà nígbà gbogbo, àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara, àwa kò sí lọ́dọ̀ Olúwa. Nítorí pé nípa ìgbàgbọ́ li àwa rìn, kì í ṣe nípa rírí. Mo ní, àwa ní ìgboyà, àwa sì ń fẹ́ kí a kúkú ti inú ara kúrò, kí a sì lè wà nílé lọ́dọ̀ Olúwa. Nítorí náà, àwa ń dù pé bí àwa bá wà ní ilé, tàbí bí a kò sí, kí àwa kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọ̀n-ọn-nì tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbáà ṣe rere, ìbáà ṣe búburú. Iṣẹ́ ìlàjà. Nítorí náà bí àwa ti mọ ẹ̀rù Olúwa, àwa ń yí èèyàn lé ọkàn padà, ṣùgbọ́n à ń fi wá hàn fún Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé a sì fi wá hàn lé ọkàn yín pẹ̀lú. Nítorí àwa kò sì ní tún máa yin ara wa sí yín mọ́, ṣùgbọ́n àwa ti fi àyè fún yín láti máa ṣògo nítorí wa, kí ẹ lè ní ohun tí ẹ ó fi dá wa lóhùn. Àwọn tí ń ṣògo lóde ara kì í sì ṣe ilé ọkàn. Nítorí náà,
bí oore wa bá bàjẹ́, fún Ọlọ́run ni, tàbí bí ìyè wa bá wálẹ̀, fún yín ni, nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá. Nítorí àwa rò báyìí pé bí ẹnìkan bá ti kú fún gbogbo èèyàn, ǹjẹ́ gbogbo wọn lé ó ti kú? Ó ti kú fún gbogbo wọn, pé kí àwọn tó wà láàyè kí wọ́n sì wà láàyè fún ara wọn mọ́, bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn, tí ó sì ti jíǹde. Nítorí náà láti ìsinsìnyí lọ, àwa kò mọ ẹnìkan nípa ti ara mọ́, bí àwa tilẹ̀ ti mọ Kristi nípa ti ara, ṣùgbọ́n nísinsìnyí àwa kò mọ̀ ọ́n bẹ́ẹ̀ mọ́. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di tuntun. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá, ẹni tó sì ti ipasẹ̀ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀, tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà fún wa. Èyí ni pé Ọlọ́run wà nínú Kristi, ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka ìrékọjá wọn sí wọn lọ́rùn, ó sì ti fi ọ̀rọ̀ làjà lé wa lọ́wọ́. Nítorí náà, àwa ní ikọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín. Àwa ń bẹ̀ yín nípò Kristi, ẹ bá Ọlọ́run làjà, nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Kọ́ríńtì kejì, orí 6. Ǹjẹ́ bí alábàáṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀, àwa ń bẹ̀ yín kí ẹ má ṣe gba oore-ọ̀fẹ́ Ọlọ́run lásán, nítorí ó wí pé, èmi ti gbóhùn rẹ lé àkókò ìtẹ́wọ́gbà, àti lé ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí, nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà, kíyèsí, nísinsìnyí ni ọjọ́ ìgbàlà. A kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ lé ohunkóhun, kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí. Ṣùgbọ́n lé ohun gbogbo, àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, nínú ìpọ́njú, nínú àìní, nínú wàhálà, nípa ìnà, nínú túbú, nípa ìrúkèrúdò, nípa ìṣẹ́, nínú ìṣọ́ra, nínú ìgbààwẹ̀, nípa ìwà mímọ́, nípa ìmọ̀, nípa ìpamọ́ra, nípa ìṣeun, nípa ẹ̀mí mímọ́, nípa ìfẹ́ àìṣẹ̀tàn, nípa ọ̀rọ̀ òtítọ́, nípa agbára Ọlọ́run, nípa ìhámọ́ra òdodo lé apá ọ̀tún àti lé apá òsì, nípa ọlá àti ẹ̀gàn, nípa ìhìn búburú àti ìhìn rere, bí ẹlẹ́tàn, ṣùgbọ́n a já sí olóòótọ́, bí ẹni tí a kò mọ̀, ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú, bí ẹni tí ń kú lọ, sì kíyèsí, àwa wà láàyè, bí ẹni tí à ń nà, a kò sì pa wá, bí ẹni tó kú fún ìbìnújẹ́, ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo, bí tálákà, ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀, bí ẹni tí kò ní nǹkan, ṣùgbọ́n àwa ní ohun gbogbo. Ẹ̀yin ará Kọ́ríńtì, a ti bá yín sọ òtítọ́ ọ̀rọ̀, ọkàn wa ṣípayá sí yín. A kò ní yín lára nítorí wa, ṣùgbọ́n a ní yín lára nítorí ìfẹ́ ọkàn yín tìkára yín. Ǹjẹ́ fún ẹ̀san irú kan náà, èmi sọ bẹ́ẹ̀ ni pé fún àwọn ọmọ mi, kí ẹ̀yin di kíkún pẹ̀lú. Ilé Ọlọ́run alààyè. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí lè òdodo ní pẹ̀lú àìṣòdodo, ìdàpọ̀ kí lè ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn, ìdàpọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Béliálì, tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Ìdàpọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà, nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé, èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ èèyàn mi. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ilé Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ baba fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, ilé Olúwa Olódùmarè wí. Kọ́ríńtì kejì, orí 7. Nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Inú Pọ́ọ̀lù dùn nígbà tí ìjọ ronúpìwàdà. Ẹ gbà wá tọkàntọkàn. A kò fi ibi ṣe ẹnikẹ́ni, a kò bá ẹnikẹ́ni jẹ́, a kò rẹ́ ẹnikẹ́ni jẹ. Èmi kò sọ èyí láti dá yín lẹ́bi, nítorí mo ti wí ṣáájú pé
ẹ̀yin wà lé ọkàn wa kí a lè jùmọ̀ kú àti kí a lè jùmọ̀ wà láàyè. Mo ní ìgboyà ńlá láti bá yín sọ̀rọ̀. Ìṣògo mi lórí yín pọ̀. Mo kún fún ìtùnú, mo sì ń yọ̀ rékọjá nínú gbogbo ìpọ́njú wa. Nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia, ara wa kò balẹ̀, ṣùgbọ́n àwọn wàhálà wa níhà gbogbo, ìjà ń bẹ lóde, ẹ̀rù ń bẹ nínú. Ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú, àní Ọlọ́run, ó tù wá nínú nípa dídé Títù, kì í ṣe nípa dídé rẹ̀ nìkan, ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ tù ú nínú, nígbà tí ó ròyìn fún wa ìfẹ́ gbígbóná yín, ìbànújẹ́ yín, àti ìtara yín fún mi. Bẹ́ẹ̀ ni mo sì túnbọ̀ yọ̀, nítorí bí mo tilẹ̀ fi ìwé mú inú yín bàjẹ́, èmi kò kábàámọ̀, bí mo tilẹ̀ ti kábàámọ̀ rí, nítorí tí mo wòye pé ìwé mi mú yín banújẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀, èmi yọ̀ nísinsìnyí, kì í ṣe nítorí tí a mú inú yín bàjẹ́, ṣùgbọ́n nítorí tí a mú inú yín bàjẹ́ sí ìrònúpìwàdà, nítorí tí a mú inú yín bàjẹ́ bí ẹni wà bí Ọlọ́run, kí ẹ̀yin kí ó má ṣe tipasẹ̀ wa pàdánù lé ohunkóhun, nítorí pé ìbànújẹ́ ẹni wà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà tí kì í mú àbámọ̀ wá, ṣùgbọ́n ìbànújẹ́ ti ayé a máa ṣiṣẹ́ ikú. Kíyèsí, nítorí ohun kan náà yìí tí a mú yín banújẹ́ fún bí ẹni wà bí Ọlọ́run, ìṣọ́ra tó mú bá yín ti kára tó, ìjírẹ̀bẹ̀ yín ti tó, àní ìrunú, àní ìbẹ̀rù, àní ìfẹ́ gbígbóná, àní ìtara, àní ìgbẹ̀san. Nínú ohun gbogbo ẹ ti farahàn pé ara yín mọ́ nínú ọ̀ràn náà. Nítorí náà, bí mo tilẹ̀ kọ̀wé sí yín, èmi kò kọ nítorí ẹni tí ó ṣe ohun búburú náà, tàbí nítorí ẹni tí a fi ohun búburú náà ṣe, ṣùgbọ́n kí àníyàn yín nítorí wa lè farahàn níwájú Ọlọ́run. Nítorí náà, a ti fi ìtùnú yín tù wá nínú, àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ Títù, nítorí láti ọ̀dọ̀ gbogbo yín láti tu ẹ̀mí rẹ̀ lára. Bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún un nítorí yín, a kò dójú tì mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti ń sọ ohun gbogbo fún yín lótìtọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ li orí tí a lé níwájú Títù sì já sí òtítọ́. Ìyọ́nú rẹ̀ sì di púpọ̀ gidigidi sí yín, bí òun ti rántí ìgbọ́ràn gbogbo yín, bí ẹ ti fi ìbẹ̀rù àti ìwárìrì tẹ́wọ́ gbà á. Mo yọ̀ nítorí pé lé ohun gbogbo mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín. Kọ́ríńtì kejì, orí 9. Àwọn onígbàgbọ́ ará Macedonia ń lawọ́. Pẹ̀lúpẹ̀lú, ará, àwa ń sọ fún yín ní ti oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia. Bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti báyìí ni wọ́n di púpọ̀ sí ọrọ̀ ìlawọ́ wọn. Nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, àní ju agbára wọn, wọ́n ṣe é láti fẹ́ inú ara wọn. Wọ́n fi ẹ̀bùn púpọ̀ rọ̀ wá. Ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí, àìsí ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn èèyàn mímọ́, àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí àwa fi gba Títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yín ti pọ̀ lé ohun gbogbo, ní ìgbàgbọ́, àti ọ̀rọ̀, àti ìmọ̀, àti nínú ìgbìyànjú gbogbo, àti ní ìfẹ́ yín sí wa. Ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa ìgbìyànjú àwọn ẹlòmíràn. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà, kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín, nítorí èyí ṣàǹfààní fún yín, ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe nǹkan, ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí ẹ parí iṣẹ́ náà pẹ̀lú, bí ìmúra tẹ́lẹ̀ àti ṣe tiwa, bẹ́ẹ̀ ni kí ìparí sì wá láti inú agbára yín. Nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí èèyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn, kí ó sì jẹ́ ìpọ́njú fún yín, ṣùgbọ́n nípa ìdọ́gba, pé kí ọ̀pọ̀lọpọ̀ ẹni yín lé àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ẹni wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ pé ẹni tí ó kó pọ̀ jù
kò ní ìkànlé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó Títù àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìtara àníyàn kan náà yí sí ọkàn Títù fún yín, nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú ní tòótọ́, ṣùgbọ́n bí òun ti ní ìtara púpọ̀, òun tìkára rẹ̀ tọ̀ yín wá fún ara rẹ̀. Àwa ti ran arákùnrin náà pẹ̀lú rẹ̀, ìyẹn tí ó wà nínú ìhìnrere kíká gbogbo ìjọ. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n ẹni tí a yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wá láti máa bá wa rìn kiri nínú ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí, tí àwọn aṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti múra tẹ́lẹ̀ wa. Àwa ń yẹra fún èyí, kí ẹnikẹ́ni má bàa rí wí sí wa nítorí ọ̀pọ̀ èyí tí àwa pín. Àwa ń gbèrò ohun rere, kì í ṣe níwájú Olúwa nìkan, ṣùgbọ́n níwájú èèyàn pẹ̀lú. Àwa sì ti ran arákùnrin wa pẹ̀lú wọn, ẹni tí àwa rí dájú nígbà pípọ̀ pé ó nítara nínú ohun pípọ̀, ṣùgbọ́n nísinsìnyí ní ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí i nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín. Bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni tí Títù ṣe, ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín, tàbí àwọn arákùnrin wa ilé ẹnikẹ́ni béèrè ni, ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi. Nítorí náà, ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín. Kọ́ríńtì kejì, orí 9. Ọrẹ fún àwọn onígbàgbọ́. Nítorí nípa ìpínfúnni fún àwọn èèyàn mímọ́, kò ní pé mò ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ, nítorí pé mo mọ ìmúratẹ́lẹ̀ yín, èyí tí mo fi ń yangàn fún àwọn ará Makedonia nítorí yín, pé Ákè àti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá, ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kó má ṣe já sí asán nítorí ọ̀ràn yìí, pé gẹ́gẹ́ bí mo ti wí, kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀. Bí àwọn nínú ará Makedonia bá mi wá, tí wọ́n sì ń bá yín lé àìmúra tẹ́lẹ̀, kí ojú kí ó má ṣe tì wá láì wí pé ẹ̀yin ní ti ìgbẹ́kẹ̀lé yín. Nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin yín níyànjú, kí wọn kí ó ṣáájú tọ̀ yín wá, kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí ẹ ti ṣèlérí tẹ́lẹ̀, kí a lè ṣe èyí náà sílẹ̀, kí ó lè já sí bí ohun ẹ̀bùn, kí ó má sì ṣe dàbí ti ojú kòkòrò. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tó bá fúrúgbìn kíhun ni yóò ká, ẹni tó bá sì fúrúgbìn púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù èèyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ohun tí ó pinnu lé ọkàn rẹ̀, kì í ṣe àfẹ̀kùnṣe tàbí tí aláìgbọdọ̀ máa ń ṣe, nítorí Ọlọ́run fẹ́ onídídùn ọlọ́rẹ. Ọlọ́run sì lè mú kí gbogbo ọrọ̀ ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo, gẹ́gẹ́ bí a ti kọ pé ó ti fọ́nká, ó ti fi fún àwọn tálákà, òdodo rẹ̀ dúró láéláé. Ǹjẹ́ ẹni tó fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín, yóò sì sọ ọ́ di púpọ̀ fún irúgbìn, yóò sì mú èso òdodo yín bí sí i, ẹ̀yin tí a sọ di ọlọ́rọ̀ nínú ohun gbogbo, fún ìlàwọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọpẹ́ sí Ọlọ́run nípa wa. Nítorí iṣẹ́ ìránṣẹ́ ìsìn yìí kò fi kún ìwọ̀n àìní àwọn èèyàn mímọ́ nìkan, ṣùgbọ́n ó túbọ̀ pọ̀ sí i nípa ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ sí Ọlọ́run. Lẹ́yìn tí wọ́n fi iṣẹ́ ìsìn yìí dán yín wò, wọ́n yin Ọlọ́run lé ògo fún ìtẹríba ìjáwọ́ yín sí ìyìnrere Kristi, àti fún ìlàwọ́ ìdáwọ́ yín fún wọn àti fún gbogbo ènìyàn. Nígbà tí àwọn tìkára wọn pẹ̀lú ẹ̀bẹ̀ nítorí yín ṣàfẹ́rí yín, nítorí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń bẹ nínú yín, ọpẹ́ ni fún Ọlọ́run nítorí aláìlèsọ ẹ̀bùn rẹ̀. Kọ́ríńtì kejì, orí 10. Pọ́ọ̀lù gbèjà ara rẹ̀. Ṣùgbọ́n èmi Pọ́ọ̀lù tìkára mi fi inú tútù àti wà pẹ̀lú Kristi bẹ̀ yín, èmi ẹni rẹ̀ lójú yín, nígbà tí mo wà láàrin yín. Ṣùgbọ́n nígbà tí èmi kò sí, mo di ẹni ìgboyà sí yín. Ṣùgbọ́n èmi bẹ̀ yín pé kí ó má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ní ìgboyà sí àwọn kan, tí ń rò wá sí bẹ́ẹ̀ tí ń rìn nípa ti ara, nítorí pé bí àwa tilẹ̀ rìn ní ti ara, ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara, nítorí ohun ìjà wa kìí ṣe ti ara, ṣùgbọ́n ó lé agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn,
wá sí ìtẹríba fún Kristi. Àwa sì ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí ìgbọràn yín bá pé. Ẹ sì ń wo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti fi ara hàn lóde. Bí ẹnikẹ́ni bá gbẹ́kẹ̀lé ara rẹ̀ pé ti Kristi lè òun ṣe, ẹ jẹ́ kí òun kó sì tún ro èyí nínú ara rẹ̀ pé bí òun ti jẹ́ ti Kristi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ilé àwa pẹ̀lú sì jẹ́ ti Kristi. Nítorí mo tilẹ̀ ń ṣògo àṣírékọjá nítorí àṣẹ wa tí Olúwa ti fi fún wa, fún ìdàgbàsókè yín, kì í ṣe fún ìbùṣubú yín. Ojú kì yóò tì mí, kí ó má ṣe dàbí ẹni pé èmi fi ìwé kíkọ dẹ́rùbà yín. Nítorí wọ́n wí pé ìwé rẹ̀ wúwo, wọ́n sì lágbára, ṣùgbọ́n ìrísí rẹ̀ jẹ́ aláìlera, ọ̀rọ̀ rẹ̀ kò ní láárí. Kí irú èyàn bẹ́ẹ̀ kí ó rò báyìí pé irú ẹni tí àwa ṣe lé ọ̀rọ̀ nípa ìwé kíkọ nígbà tí àwa kò sí, irú bẹ́ẹ̀ làwa sì jẹ́ ní iṣẹ́ pẹ̀lú nígbà tí àwa bá wà. Nítorí pé àwa kò dáṣà àti kara wa mọ́ tàbí àti fi ara wa wé àwọn mìíràn nínú àwọn tí ń yin ara wọn, ṣùgbọ́n àwọn tìkára wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n fi ara wọn díwọ̀n ara wọn, tí wọ́n sì fi ara wọn wé ara wọn. Ṣùgbọ́n àwa kò ṣògo rékọjá ààlà wa, ṣùgbọ́n nípa ààlà tí Ọlọ́run ti pín fún wa, àní ààlà kan láti dé ọ̀dọ̀ yín. Nítorí àwa kò nawọ́ wa rékọjá rárá, bẹ́ẹ̀ ni pé àwa kò dé ọ̀dọ̀ yín, nítorí àwa tilẹ̀ dé ọ̀dọ̀ yín pẹ̀lú nínú ìhìnrere Kristi. Àwa kò ṣògo rékọjá ààlà wa, èyí nìní lórí iṣẹ́ ẹlòmíràn. Ṣùgbọ́n àwa ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà sí i, gẹ́gẹ́ bí ààlà wa, àwa ó di gbígbéga lọ́dọ̀ yín sí lọ́pọ̀lọpọ̀, kí a bá lè wàásù ìhìnrere, àní ní ẹkùn tí ń bẹ níwájú yín, kí a má sì ṣògo nínú ààlà ẹlòmíràn nípa ohun tí ó wà ní àrọ́wọ́tó. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣògo, kí ó máa ṣògo nínú Olúwa. Nítorí pé kìí ṣe ẹni tí ń yin ara rẹ̀ lé ó yanjú, bí kò ṣe ẹni tí Olúwa yìn. Kọ́ríńtì kejì, orí 11. Pọ́ọ̀lù àti àwọn àpọ́stélì èké. Ẹ̀yin bá gbà mí díẹ̀ nínú wèrè mi, àti nítòótọ́ ẹ gbà mí. Nítorí pé èmi ń jowú lórí yín ní ti owó ẹni ìwà bí Ọlọ́run. Nítorí tí mo ti fi yín fún ọkọ kan, kí èmi kí ó lè mú yín wà bí wúńdíá tí ó mọ́ sọ́dọ̀ Kristi. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí pé lé ohunkóhun gẹ́gẹ́ bí ejò ti tẹ̀ ń fà jẹ nípasẹ̀ àrékérekè rẹ̀, kí a má ṣe mú èrò ọkàn yín bàjẹ́ kúrò nínú inú kan àti ìwà mímọ́ yín sí Kristi. Nítorí bí ẹni tí ń bọ̀ wá bá ń wàásù Jésù mìíràn tí àwa kò tí ì wàásù rí, tàbí bí ẹ̀yin bá gba ẹ̀mí mìíràn tí ẹ̀yin kò tí ì gbà rí, tàbí ìhìnrere mìíràn tí ẹ̀yin kò tí ì tẹ́wọ́ gbà, ẹ̀yin ìbá ṣe rere láti fi ara dà. Nítorí mo ṣírò rẹ̀ pé èmi kò rẹ̀yìn lé ohunkóhun sí àwọn àpọ́sítélì gíga náà. Ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ òpèlé ọ̀rọ̀, kì í ṣe ní ìmọ̀, ṣùgbọ́n àwọn àfihàn dájúdájú fún yín láàrin gbogbo èèyàn. Tàbí ẹ̀ṣẹ̀ ni mo dá tí èmi rẹ ara mi sílẹ̀ kí a lè gbé yín ga. Nítorí tí mo ti wàásù ìyìnrere Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́, èmi ń ja ìjọ mìíràn lé olè, mò ń gba owó kí èmi kó lè sìn yín. Nígbà tí mo sì wà pẹ̀lú yín, tí mo ṣe aláìní, èmi kò jẹ́ ẹrù fún ẹnikẹ́ni. Nítorí tí ohun tí mo ṣe aláìní, àwọn ará tí ó ti Makedonia wá fi kún un, àti nínú ohun gbogbo mo ti pa ara mi mọ́, kí n má ṣe jẹ́ ẹrù fún yín. Bẹ́ẹ̀ lèmi ó sì máa pa ara mi mọ́. Bí òtítọ́ Kristi ti ń bẹ nínú mi, kò sí ẹni tó lè dá mi lẹ́kùn ìṣògo yìí ní gbogbo ẹkùn Akáyà. Nítorí kíni? Nítorí èmi kò fẹ́ràn yín níbí, Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ohun tí mo ń ṣe lé èmi ó sì máa ṣe, kí èmi kó lè mú ìgbéraga kúrò lọ́wọ́ àwọn tí ń gbéraga pé nínú ohun gbogbo tí wọ́n ń ṣògo, kí a lè rí wọn gẹ́gẹ́ bí àwa. Nítorí irú àwọn èèyàn bẹ́ẹ̀ lé àwọn èké àpọ́stélì, àwọn ẹni tí ń ṣeṣẹ́ ẹ̀tàn, tí ń para wọn dà di àpọ́stélì Kristi. Kì í sì ṣe ohun ìyanu, nítorí Sátánì tìkára rẹ̀ ń para rẹ̀ dà jẹ́ áńgẹ́lì ìmọ́lẹ̀. Nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá para wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo. Ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ìjìyà Pọ́ọ̀lù nínú iṣẹ́ rẹ̀ bí àpọ́stélì. Mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ní, ẹ gbà mí bí aṣiwèrè, kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀. Ohun tí èmi ń sọ, èmi kò sọ nípa ti Olúwa, ṣùgbọ́n bí aṣiwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí.
ọ̀pọ̀lọpọ̀ ló sà ń ṣògo nípa ti ara, èmi ó ṣògo pẹ̀lú. Nítorí ẹ̀yin fi inú dídùn gba àwọn aṣiwèrè, nígbà tí ẹ̀yin tìkára yín jẹ́ ọlọ́gbọ́n. Nítorí ẹ̀yin faradà á, bí ẹnìkan bá sọ yín di òǹdè, bí ẹnìkan bá jẹ yín run, bí ẹnìkan bá gbà lọ́wọ́ yín, bí ẹnìkan bá gbé ara rẹ̀ ga, bí ẹnìkan bá gbá yín lójú. Èmi wí lọ́nà ẹ̀gàn, bí ẹni pé àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n nínú ohunkóhun tí ẹnìkan ní ìgboyà, èmi ń sọ̀rọ̀ wèrè, èmi ní ìgboyà pẹ̀lú. Hébérù ni wọ́n bí, bẹ́ẹ̀ lé èmi. Ísírẹ́lì ni wọ́n bí, bẹ́ẹ̀ lé èmi. irú ọmọ Ábúráhámù ni wọ́n bí, bẹ́ẹ̀ lé èmi. Ìránṣẹ́ Kristi ni wọ́n bí, èmi sọ bí aṣiwèrè, mo ta wọ́n yọ. Ní ti làálàá lọ́pọ̀lọpọ̀, ní ti pàṣán mo ré kọjá, ní ti túbú nígbàkúùgbà, ní ti ikú nígbà púpọ̀. Nígbà 5 ni mo gba pàṣán 40 lọ́wọ́ àwọn Júù. Nígbà 3 lé a fi ọ̀gọ lù mí, ẹ̀kan ṣoṣo la sọ mí lé òkúta, 3 lé ọkọ̀ rì mí, ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibú. Ní ìrìn àjò mi nígbàkúùgbà, nínú ewu omi, nínú ewu àwọn ọlọ́ṣà, nínú ewu àwọn ará ìlú mi, nínú ewu àwọn kèfèrí, nínú ewu ní ìlú, nínú ewu ilé aginjù, nínú ewu lójú òkun, nínú ewu láàrin àwọn èké arákùnrin, nínú làálàá àti ìrora, nínú ìṣọ́ra nígbàkúùgbà, nínú ebi àti òrùngbẹ, nínú àwẹ̀ nígbàkúùgbà, nínú òtútù àti ìhòhò, pẹ̀lú nǹkan wọ̀nnì tí ó wà lóde, èyí tí ń wọ́jọ tì mí lé ojoojúmọ́. Èmi kò yẹ ṣe àníyàn gbogbo ìjọ. Ta ní ṣe aláìlera, tí èmi kò ṣe aláìlera? Tàbí ta la mú kọsẹ̀, tí ara mi kò gbiná? Bí èmi kò lè ṣàìmá ṣògo, èmi ó kúkú máa ṣògo nípa àwọn nǹkan tí í ṣe ti àìlera mi. Ọlọ́run àti Baba Olúwa wa Jésù Kristi, ẹni tí í ṣe olùbùkún jùlọ láéláé, mọ̀ pé èmi kò ṣèké. Ní Dámásìkù, baálẹ̀ tí ó wà lábẹ́ ọba Arẹ́tà fi ẹgbẹ́gun ká ìlú àwọn ará Dámásìkù mọ́. Ó ń fẹ́ mi láti mú, àti lójú fèrèsé nínú àgbọ̀n, ilé a sì ti sọ̀ mí kalẹ̀ lẹ́yìn odi, tí mo sì bọ́ lọ́wọ́ rẹ̀. Kọ́ríńtì kejì, orí 12. Àwọn ìran tí Pọ́ọ̀lù rí. Èmi kò lè ṣe àìṣògo, bí kò tilẹ̀ ṣe àǹfààní. Nítorí èmi ó wá sí ìran àti ṣípayá Olúwa. Èmi mọ ọkùnrin kan nínú Kristi ní ọdún 14 sẹ́yìn. Yálà nínú ara ni, èmi kò mọ̀, tàbí láti ara kúrò ni, èmi kò mọ̀. Ọlọ́run ni ó mọ̀. A gbé irú èèyàn bẹ́ẹ̀ lọ sí ọ̀run kẹta. Èmi ti mọ irú ọkùnrin bẹ́ẹ̀. Yálà lé ara ni, tàbí láti ara kúrò ni, èmi kò mọ̀. Ọlọ́run mọ̀. Bí a ti gbé lọ sókè sí Párádísè, tí ó sì gbọ́ ọ̀rọ̀ tí a kò lè sọ, tí kò tọ́ fún èèyàn láti máa sọ. Nípa irú ẹni bẹ́ẹ̀, lé èmi ó máa ṣògo. Ṣùgbọ́n nípa ti èmi tìkára mi, èmi kì yóò ṣògo, bí kò ṣe nínú àìlera mi. Nítorí pé bí èmi tilẹ̀ ń fẹ́ máa ṣògo, èmi kì yóò jẹ́ aṣiwèrè, nítorí pé èmi ó sọ òtítọ́. Ṣùgbọ́n mo kọ̀ kí ẹnikẹ́ni kó má bàa fi mí pè ju ohun tí mo ti rí tí èmi jẹ́ lọ, tàbí ju èyí tí ó gbọ́ lẹ́nu mi, àti nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá, kí èmi kó má bàa gbé ara mi ga rékọjá. A sì ti fi ẹ̀gún kan sí mi lára, ìránṣẹ́ Sátánì, láti pọ́n mi lójú, kí èmi kó má bàa gbéraga rékọjá. Nítorí nǹkan yìí ni mo bẹ Olúwa nígbà 3 pé kí ó lè kúrò lára mi. Wọ́n sì wí fún mi pé, oore ọ̀fẹ́ mi tó fún ọ, nítorí pé a sọ agbára mi di pípé nínú àìlera. Nítorí náà, tayọ̀tayọ̀ lé èmi ó kúkú máa ṣògo nínú àìlera mi, kí agbára Kristi kí ó lè máa gbé inú mi. Nítorí náà, èmi ní inú dídùn nínú àìlera gbogbo, nínú ẹ̀gàn gbogbo, nínú àìní gbogbo, nínú inúnibíni gbogbo, nínú wàhálà gbogbo, nítorí Kristi. Nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera, nígbà náà ni mo di alágbára. Pọ́ọ̀lù ní àníyàn fún ìjọ Kọ́ríńtì. Mo di wèrè nípa síṣògo, ẹ̀yin ló mú mi ṣe é. Nítorí tí ó tọ́ tí ẹ bá yìn mí, nítorí tí èmi kò rẹ̀yìn lé ohunkóhun sí àwọn àpọ́sítélì gíga náà, bí èmi kò tilẹ̀ jámọ́ kankan. Nítòótọ́, a ti ṣe iṣẹ́ àmì àpọ́sítélì láàrin yín, nínú sùúrù gbogbo, nínú iṣẹ́ àmì, àti iṣẹ́ ìyanu, àti iṣẹ́ agbára. Nítorí nínú kí lé ohun tí ẹ̀yin rẹ̀yìn sí ìjọ mìíràn, bí ó ṣe ní ti pé èmi tìkára mi kò jẹ́ oníyọ̀ni fún yín. Ẹ dára iṣẹ́ yìí gì mí. Kíyèsí,
ìgbà kẹta yìí ni mo múra tán láti tọ̀ yín wá. Èmi kì yóò sì jẹ́ oníyọnu fún yín, nítorí tí èmi kò wá nǹkan yín, bí kò ṣe ẹ̀yin tìkára yín, nítorí kò tọ́ fún àwọn ọmọ láti máa tò ìṣúra wọn jọ fún àwọn òbí wọn, bí kò ṣe àwọn òbí fún àwọn ọmọ wọn. Èmi ó sì fi ayọ̀ náwó, èmi ó sì ná ara mi fún ọkọ yín ní tòótọ́, bí mo tilẹ̀ fẹ́ yín lọ́pọ̀lọpọ̀. Díẹ̀ lè ha fẹ́ràn mi, ṣùgbọ́n ó dára bẹ́ẹ̀, tí èmi kò dẹ́rù bà yín, ṣùgbọ́n bí ọlọ́gbọ́n, èmi fi ẹ̀rọ̀ mú yín. Èmi ha ara yín jẹ nípa ẹnikẹ́ni nínú àwọn tí mo rán sí yín bí? Mo bẹ́ tútù, mo sì rán arákùnrin kan pẹ̀lú rẹ̀. Títù ara yín jẹ bí? Nípa ẹ̀mí kan náà kọ́ àwa rìn bí? Ọ̀nà kan náà kọ́ àwa tọ̀ bí? Ẹ̀yin ha rò pé ní gbogbo àkókò yìí àwa ń ṣe àwíjàre níwájú yín? Àwa ń sọ̀rọ̀ níwájú Ọlọ́run nínú Kristi, ṣùgbọ́n àwa ń ṣe ohun gbogbo, olùfẹ́ ọ̀wọ́n, láti mú yín dúró. Nítorí ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá dé, èmi kì yóò bá yín gẹ́gẹ́ bí irú èyí tí mo fẹ́, àti pé ẹ̀yin ó sì rí mi gẹ́gẹ́ bí irú èyí tí ẹ̀yin kò fẹ́. Kí ìjà, owú jíjẹ, ìbínú, ìpínyà, ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn, ìjírọ̀sọ, ìgbéraga, ìrúkèrúdò kí ó má baà wà. Àti nígbà tí mo bá sì padà dé, kí Ọlọ́run mi má baà rẹ̀ mí sílẹ̀ lójú yín, àti kí èmi má baà sọkún nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ti ṣẹ̀ náà, tí wọn kò sì ronúpìwàdà, ẹ̀ṣẹ̀ ìwà èérí àti ti àgbèrè àti wọ̀bìà tí wọ́n ti dá. Kọ́ríńtì kejì, orí 13, ìkìlọ̀ ẹ̀gbẹ̀yìn. Èyí ló di ìgbà kẹta tí èmi tọ̀ yín wá, lé ẹnu ẹlẹ́rìí 2 tàbí 3 lẹ́ ó fi ìdí ọ̀rọ̀ gbogbo múlẹ̀. Mo ti sọ fún yín ṣáájú, mo ti sọ fún yín tẹ́lẹ̀, bí ẹni pé mo wà pẹ̀lú yín nígbà kejì, àti bí èmi kò ti sí lọ́dọ̀ yín nísinsìnyí. Mo kọ̀wé sí àwọn tó ti ṣẹ̀ náà, àti sí gbogbo àwọn ẹlòmíràn, pé bí mo bá tún padà wá, èmi kì yóò dá wọn sí. Níwọ̀n bí ẹ̀yin ti ń wá àmì Kristi tí ń sọ̀rọ̀ nínú mi, ẹni tí kìí ṣe àìlera sí yín, ṣùgbọ́n tí ó jẹ́ agbára nínú yín, nítorí pé a kàn án mọ́ àgbélébùú nípa ìlera, ṣùgbọ́n òun wà láàyè nípa agbára Ọlọ́run. Nítorí àwa pẹ̀lú já sí aláìlera nínú rẹ̀, ṣùgbọ́n àwa ó yè pẹ̀lú rẹ̀ nípa agbára Ọlọ́run sí yín. Ẹ máa wádìí ara yín, bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́, ẹ máa dán ara yín wò, tàbí ẹ̀yin tìkára yín kò mọ ara yín pé Jésù Kristi wà nínú yín. Àfi bí ẹ̀yin bá jẹ́ àwọn tí a tanù, ṣùgbọ́n mo nígbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó mọ̀ pé àwa kìí ṣe àwọn tí a tanù. Ǹjẹ́ àwa ń gbàdúrà sí Ọlọ́run kí ẹ̀yin kó má ṣe ibikíbi kan, kìí ṣe nítorí kí àwa kí ó lè fi ara wa hàn bí àwọn tí a mọ̀ dájú, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè máa ṣe èyí tí ó dára bí àwa tilẹ̀ dàbí àwọn tí a tanù. Nítorí àwa kò lè ṣe ohun kan lòdì sí òtítọ́ bí kò ṣe fún òtítọ́. Nítorí àwa ń yọ̀ nígbà tí àwa jẹ́ aláìlera, tí ẹ̀yin sì jẹ́ alágbára. Èyí làwa sì ń gbàdúrà fún pẹ̀lú, àní pípé yín. Nítorí ìdí èyí, nígbà tí èmi kò sí, mo kọ̀wé nǹkan wọ̀nyí pé nígbà tí mo bá dé, kí èmi kó má baà lo ìkannú gẹ́gẹ́ bí àṣẹ tí Olúwa fi fún mi, fún ìdàgbàsókè, kì í sì ṣe fún ìparun. Gbólóhùn ìdágbére. Ilé àkótán ará, ó dìgbò ṣe, ẹ jẹ́ pípé, ẹ tújúká, ẹ jẹ́ onínú kan, ẹ máa wà lé àlàáfíà. Ọlọ́run ìfẹ́ àti ti àlàáfíà yóò wà pẹ̀lú yín. Ẹ fi ìfẹ́nukonu mímọ́ kí ara yín. Gbogbo àwọn èèyàn mímọ́ kí yín. Oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmín.